Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Àwọn tí wọn ò gbọ́ orúkọ wọn á gbọ́. Àwọn tí wọn ò mọ̀ bí ẹ ṣe jẹ́ nínú ohun wọn á mọ̀ nítorí ẹ̀yin ni alága ọdún kan. Inú mi dùn púpọ̀, ara mi yá láti wà pẹ̀lú mi lónìí. Nígbà tí vice president ọ̀gá Fátókí tó ń sọ̀rọ̀, ó ní lọ́dún tó ń bọ̀ tó ní orílẹ̀ òwú láti máa ṣọ̀kan. Ọlọ́run ó gbà bẹ́ẹ̀ fún wa. Bí wa ẹsẹ̀ wa pè é. Kí wọ́n tó pè mí pé kí n mo á pè mo ní ilé ìgbà tí gbólógbó a máa ṣe ọdún lọ́dún tó bọ̀ ní orílẹ̀ òwú ni. Onílé yẹn láti parí. Ó ní kí n mówó wá ní àti àgírí iye tí màá lè fi lẹ̀, ṣùgbọ́n màá fún ẹ lówó. O fẹ́ o kọ ilé ìtọ́jọ́ mi láti parí ọdún tó ń bọ̀. Tó wá rí fẹ́tẹ́rì àti wáyé, á wà owó bí ò bá parí, á ṣe é lò. Ó lè má parí o, á ṣe é lò. Á lè wọ bẹ̀ lágbára Ọlọ́run lọ́dún tó ń bọ̀. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Òwu, lọ́mọdé lágbà, lọ́kùnrin lóbìnrin àti àwọn ìyàwó Òwu tí wọ́n jẹ́ mẹ́mbà obìnrin Òwu. Àbá pé láti ẹ̀ ní àwọn nǹkan tá a tún pè lọ́kùnrin Òwu, àwọn tí a fẹ́ ọmọ Òwu, ṣùgbọ́n tó bá fẹ́ ọmọ Òwu yẹn ìpín wọn ní ọmọ Òwu, a fi wọn ṣe associate, wọ́n ti di ẹni tó bá ń sùn di ọmọ Òwu, òun náà ti di ó ti dòwú. Òní bẹ́ẹ̀ ni experience ti ẹ ló jẹ́ òun bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí a ṣí ilé káwò bó ṣe rí ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Alájà méjì ni àbí? Àjà méjì ni. Ṣé orúkọ tèmi ni ọmọọba Idris Ayọ̀dèjì Olúgbòde, tí mo jẹ́ ààrẹ fún ọ̀dọ́ gbogbo ọmọ Olówu ní orílẹ̀-èdè Nàìjíríà àti òkè òkun. Àwọn ìgbésẹ̀ tí a gbé náà ni wípé a ti ń ṣe bọ̀ ọdún ti pẹ́. Gẹ́gẹ́ èmi tí mo jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ kó tó di pé mo di ààrẹ, mo ti ṣe akọ̀wé owó, mo ṣe akọ̀wé lápapọ̀, mo ṣe igbákejì ààrẹ kí n tó wá di ààrẹ. So gbogbo ìrírí yìí ó ti fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àìmọye ìrírí àti ìmọ̀ láti jẹ́ pé kí n lè ní ìmọ̀ tó ga lórí Òwu, kí n dẹ̀ lè wò pé ibo ni a dé, níbo ni à ń lọ. So àwọn ìdí nìyẹn. Àìmọye àdójúkọ, ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀dọ́, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni ẹ rí i pé ọjọ́ orí ọ̀dọ́ ó níye ọjọ́ orí kan sí kan ni
táwọn la lè sọ pé between 35 years to 45 and àwọn míì dẹ̀ tún lè pè ní láàrin 18 years sí 40 ṣùgbọ́n ó ní láàrin between ọgbọ̀n ọdún láàrin 30 years sí 40 years sí 45 so láàrin 10-15 years yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀dọ́ bá fẹ́ dà gbogbo ìgbà yẹn ló gbọ́dọ̀ ti múra sí i torí gbogbo ìgbà yẹn yóò ti kúrò ilé ìwé ẹ̀kọ́ gíga so ó wá jẹ́ challenges pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n ti tó ọmọ 40 ọdún ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí tó wà níta tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òrìṣẹ́ bọ̀ níta ń ṣe ni wípé ẹni tí ò níṣẹ́ a máa ń ro lágbára a máa ń ṣe empowerment fún àwọn tó nídìí láti ṣe ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ á ṣe fún wọn àwọn tó nídìí láti ṣe gbọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè mú iṣẹ́ tí wọ́n yàn láàyò ló lè mú dàgbàsókè gẹ́gẹ́ bí symposium a máa organize ẹ̀ láti lè jẹ́ kí a máa fún sí wọn ní iye bí wọ́n ṣe lè gòkè àgbà ní ìlú Òwu so ó jẹ́ ìpèníjà láti lè ṣe àwọn nǹkan yẹn ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run bá wa ṣe a dẹ̀ ń tẹ̀síwájú. Ṣe rí bàbá wa Ọbásanjọ́ former governor wa Ìbíkúnlé Amósùn wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ former late governor Olúnlọ́yọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn wà l'Ówu later ab Akínolúgbadé wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn tá a lè sọ l'Ówu ṣùgbọ́n ṣe rí àwọn bàbá yìí wọ́n ṣe ipa tiwọn irú bàbá Akínolúgbadé àwọn náà bẹ̀rẹ̀ ìrìn àjò Òwu yìí kó tó ti pé bàbá Ọbásanjọ́ gbà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí balógun Òwu so tó bá tó àsìkò kan náà kọ́ ló ń jẹ́ kí bàbá Ọbásanjọ́ pẹ́ fún wa àwọn kan náà ni ó tún gba ipò àṣẹ yẹn láti máa jẹ́ kí Òwu ń tẹ̀síwájú bẹ́ẹ̀ náà ló ṣe rí tó jẹ́ pé kò sí gbogbo in tí à ń gbà lérò náà ni pé kí ìlú Òwu máa ga sókè torí ìlú Òwu pọ̀ káàkiri bó ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà ló wà lórílẹ̀‐èdè Benin ló wà ní òkè òkun ní Great Britain so ìyẹn ló ń fà á la fi jẹ́ pé ìpéjọpọ̀ wa lọ́dọọdún kí la máa ń sọ ní ìpéjọpọ̀ yìí a máa ń wò pé a jókòó a jọ àpérò pé níbo ni à ń lọ ibo la ti ń bọ̀ ibo ni kí ni ìpèníjà tá a ní báwo la ṣe fẹ́ borí ẹ̀ àwọn nǹkan tí convention wa tó dálé lórí nìyẹn lọ́dọọdún pé ká máa pera wa bá a ṣe because láti 1820 ni Òwu ti túká over 200 years so àwa ti sára wa jọ padà so ìpéjọpọ̀ wa wọ́n wò pé kí ni ó lè fún Òwu ní ìtẹ̀síwájú báwo ló ṣe lè gòkè àgbà àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí dálé lórí nìyẹn. Gẹ́gẹ́ bí ọmọ Òwu ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ní tí à ń gbà lérò tí ń bá wá di ààrẹ gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí bàbá wa Ọbásanjọ́ ẹ rí wípé nígbà tí bàbá wà ń bẹ̀ àwọn ọmọ Òwu lè tọ́ka sí àwọn ìdàgbàsókè kọ̀ọ̀kan ní ìlú Òwu tí a dẹ̀ rí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ Òwu tó jẹ́ pé ẹni tó di mínísítà láyé bàbá ẹni tó di so oríṣiríṣi nǹkan ẹni tó di ambassadors tó jẹ́ pé àǹfààní ló jẹ́ torí pé ọmọ Òwu wà ń bẹ̀ wọ́n dẹ̀ ní àwọn tó jẹ́ pé wọ́n lè bá wọn ṣiṣẹ́ tó wọ́n jẹ́ pé wọ́n ní ìwé ẹ̀rí tó gàǹgà tó jẹ́ pé wọ́n lè àwọn iṣẹ́ yẹn wọ́n lè ṣe so ó fún ilé ní ọmọ Òwu láti jẹ́ kí á tún dé ipò gíga so tí èmi náà bá débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Òwu ni yóò jẹ́ àǹfààní ní àwọn tá a ti ṣe láti ọ̀dọ́ ẹ wo ìgbà tá a bá fi dàgbà tá a bá fi tó àsìkò àwọn bàbá yẹn ẹ rí i pé oríṣiríṣi òye ni ó ti yé wa ìpèníjà ni gbogbo nǹkan yẹn lá ṣiṣẹ́ lé lórí so ìyẹn ni àwọn nǹkan tí mo lè gbà lérò tí n bá di ààrẹ pé Òwu o yóò tún gbòòrò sí lásìkò tèmi gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè. Orúkọ mi ni ọmọọba Idris Ayọ̀dèjì Olúgbòde láti Òwu Ìbàdàn tí mo jẹ́ ààrẹ fún ọ̀dọ́ ọmọ Olówu káàkiri àgbáyé. Nǹkan méjì láṣẹ á béèrè fún á tún pé á tún ọmọ ìlú fúnra wọn ní ìletò tí Òwu Abẹ́òkúta ní púpọ̀ nítorí kábíyèsí ó ní ọrùn láti gbé àpò ẹ̀dùnkẹ́ lówó àpò àpò tòlẹ́tò ó yẹ ká lè lò ọdún tó ń bọ̀.
Great heritage. Ọmọdé àti àgbà. A mọ rírì iṣẹ́ tí ẹ ṣe láàrin wa. Kẹ́ tó di president, mo fi mọ̀ pé iṣẹ́ tí ẹ retire as president, ẹ retire ní tire. Ìtẹ́ni ìṣùwà níwájú gbogbo wa láti ṣe àpawọ́pọ̀ ìjọṣe ní orúkọ gbogbo wa. Ní ìmoore iṣẹ́ tẹ́ ẹ ṣe fún wa àti iṣẹ́ tẹ́ ẹ sì máa ṣe fún wa, kí Ọlọ́run kó fún yín ní okun àti agbára, àlàáfíà àti ẹ̀mí gígùn. Bí challenge ṣe wà ní orílẹ̀ èwú tó, wọ́n mi sí omi ò tó bó ṣe wà tó. He has been a bridge builder. Wọ́n dẹ́gbà fún wa láti fi àmì ẹ̀yẹ tí ó dára ká fi fún un. Báyà ń pe Barrister Bọ́lá Adébọ̀wálé, please come forward. Mọ́fúlà, ẹ bá mi lọ́dọ̀ Mrs. Audu. One. Ní orúkọ gbogbo àwọn ọmọ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé Barrister fún iṣẹ́ ribiribi tí ẹ ti ṣe láàrin wa àti èyí tẹ́ ń ṣe, wọ́n pè yín ní bridge builder. Bridge lẹ́mọ̀ bí ẹ ṣe aṣèlélógún lọ́wọ́ fún ní àlàáfíà ìdára Orúkọ mi ni Alhaji Honorable Suleiman Alao Bankole, alákòóso Òwúdọ̀tún láti ìlú Òwú ní Abẹ́òkúta. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run láti bí ọdún 24, ọdún yìí ni ó pé ọdún 24 tá a ti bẹ̀rẹ̀ irú ilé ìta ń ṣe pé gbogbo àwa ọmọ Òwú nílé lóko lẹ́yìn odi ká máa kóra wa jọ, kájọ máa fi kùnlùkùn, kájọ máa dámọ̀ràn. Ó dáa, kí ni tí ẹ̀yin tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ti yín, kí ni tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa, gbogbo wa lè yan máa bára wa sọ. Eléyìí ni ó máa mú ìdàgbàsókè wá. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn tí Ọlọ́run fi ṣe aṣáájú fún wa, wọn ò ṣì wá lọ́nà. Ẹ ṣé. Nígbà tí gbogbo tí ogun ṣẹlẹ̀ lórílẹ̀ Òwú tó di wípé gbogbo wa oníkálùkù à ń gbọ̀tún à ń gbòsì, irú ibi tá a bára wa, nínú ibi tá a bára wa òun ni Gbáwọ́jọ tá a wà yìí. Nítorí wípé láti orílẹ̀ Òwú tí Òwú ti ṣẹ̀, nígbà tó dé tó di wípé oníkálùkù wọ́n ń gbọ̀tún wọ́n ń gbòsì, irú àwa nísìn Abẹ́òkúta làgbà. So àwọn tí wọ́n dúró síbí ni wọ́n ń pè bí ní Gbáwọ́jọ. Èròǹgbà wa náà ni wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, àwọn aṣíwájú wa látòrí bàbá wa olóyè Matthew Òkìkíọlá Ọbásanjọ́, Olúṣẹ́gun Àrẹ̀mú, ọmọ oyè ọmọ àjírí, wọn ò ṣì wá lọ́nà, wọ́n ń darí wa sí ọ̀nà tó tọ́, àwa náà sì ń tẹ̀lé wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó ń sèso ore. Gbogbo àwọn kábíyèsí wa pátá nílùú Òwú, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé aṣíwájú dáadáa la ní, a ṣì nọ́mbà mú rárá. Ẹ̀yin náà tẹ́ wá bá wa ṣe àjọyọ̀ yìí, iwájú lọ́la yín ó máa lọ, ọlá yín ò ní lọ sẹ́yìn, iléeṣẹ́ yín yóò máa gbòòrò sí lágbára Ọlọ́run. Ibi táàbà tó ti ṣe ti
ọdún tó ń bọ̀ á tún pè yín ẹ̀ tún wá síbẹ̀ àjọ láṣẹ pé lágbára Ọlọ́run ẹ ṣeun. Èmi ni olóyè arábìnrin Moromubo Òbí Mákindé láti ìlú Òwu Abẹ́òkúta. Òwu jẹ́ àwọn ẹ̀yà tí a lè fọwọ́ rọ́ tì sẹ́yìn nítorí Òwu wà káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà. Ó wà ní ilẹ̀ òyìnbó pàápàá. Òwu délẹ̀ òyìnbó. Gẹ́gẹ́ bí ọmọ Òwu, Òwu jẹ́ àwọn ìran kan tí wọ́n fira wọn sílẹ̀. Òwu jẹ́ àwọn ìran kan tí wọ́n ń wára wọn níbikíbi tí wọ́n bá ti róye pé ọmọ Òwu ló wà níbí, wọ́n máa parapọ̀, wọ́n máa sowọ́pọ̀, wọ́n máa fìfẹ́ hàn ara wọn. Orin wa kan sọ pé Òwu rèé o, gbọ̀nyìn gbọ̀nyìn làádó tira. Òwu rèé wàràwàrà ni ire ń wá. Òwu rèé Ọlọ́run ọ̀run ló ń gbé àga, ló ń ṣẹ́gun fún wa, ló ń dá a láre, òun ló ń gbé a níjà. Òwu rèé o, àwọn aṣeníṣera wọn. Gẹ́gẹ́ bí òbí àbí àgbà nínú ìlú Òwu, ohun àlùmọ́ọ́nì tí àwa tá a wà ń bẹ̀ àtàwọn bàbá wa tó wà níwájú tá à ń fi sílẹ̀ fáwọn ọmọ wa yìí, ó máa mú ìrẹ́pọ̀ wá. Níbikíbi tí ọmọ Òwu bá ti pàdé ara wọn, wọ́n á ti mọ̀ wípé kò sí yàtọ̀, bákan náà làwọn. Wọ́n á dẹ̀ ní ìgbìyànjú láti ran ara wọn lọ́wọ́. Ìyẹn jẹ́ ohun àkọ́kọ́ tí ìjáde wa yìí àti ayẹyẹ wa yìí tó ń pọ́nlé. Ohun èkejì ni wípé à gbéra wa lọ́wọ́ sókè. Bẹ́nìkan ò bá ní, ẹni tó bá ní á ran ẹnì kejì ẹ̀ lọ́wọ́. Bí gbogbo wa ṣe wà níbí yìí, kì í ṣe gbogbo ibi tí a lọ tẹ̀dó sí la dàgbà bákan náà. A dàgbà jura wa lọ nílùú kọ̀ọ̀kan tá a tẹ̀dó sí. Àwọn míì mọ níwọ̀nba, àwọn míì fẹ̀, àwọn míì gbòòrò. Ṣùgbọ́n tẹ́ bá rí wa, ẹ ní wò pé tá a bá ti wà láàrin ara wa, ẹ ní mọ èyí tó kéré àbí èyí tó gbòòrò àbí èyí tó dàgbà ju ẹnì kankan lọ. Òwu ò kì í fòyà. Akíkanjú ni gbogbo ọmọ ìlú Òwu. Òwu ò kì í bẹ̀rù torí pé jagunjagun ni wá láti ilẹ̀. Nídìí èyí, àwa dúró gbọ̀ngbọ̀n, ọkàn wa ò dẹ̀ mì. Ẹ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bàbá wa Ọbásanjọ́ wọ́n lọ láti lọ fún president wa Bọ́lá Ahmed Tinubu ní àmọ̀ràn bó ṣe ń bá lọ yìí o, tún ronú wò sí, ìyàtọ̀ gbọ́dọ̀ wà. Ìlú ò ní fọ́ lórí ẹnikẹ́ni nínú wa. Àwọn ọmọ Òwu wọ́n ní akíkanjú, wọ́n dẹ̀ ní ìgboyà, wọ́n dẹ̀ máa ń gbèrò kí ìlọsíwájú wà, kí ìrẹ́pọ̀ wà ní ohun gbogbo, níbi gbogbo tẹ́ ẹ bá ti rí wọn. Bó ṣe jẹ́ nìyẹn. Èmi ni olóyè arábìnrin Moromubo Òbí Mákindé láti ìlú Òwu Abẹ́òkúta. Èmi ni ọ̀tún ìyálóde gbogbo ìlú Òwu Abẹ́òkúta. Ẹ káàsán gbogbo ilé o, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire pé ṣe dáadáa la jí o. Orúkọ mi ó lọ báyìí. Èmi ni Alhaji Teslim Abiodun Olúgbòde tí mo jẹ́ Mágàjí Olúgbòde ní ìlú Ìbàdàn, tí mo wá jẹ́ olórí pátápátá fún gbogbo ọmọ Òwu ní Ìbàdàn àti Ọ̀yọ́ State in general. Nígbà mi ó pọ̀ Òwu ọmọ ṣe mọ̀ pé ẹni tá a pa tó jí, ẹni tá a tì tí ò ṣubú, ó ń lo Òwu. Olúwa ti tún ni dá. Òwu ń sìn pé ó ń fẹ̀ lọ ní lágbára Ọlọ́run á tún pọ̀ jù báyìí lọ. Ní Ìbàdàn lásán, Ìbàdàn lọ́ọ̀nù nílùú Ìbàdàn bí wàá ṣe tóbi tó yẹn, ogun lajà dé Ìbàdàn nítorí mo wá di ọmọ Ìbàdàn gangan nìyẹn.
Ìbàdàn náà bí wa sí náà bá wọn tó bí wa sí àwọn tó wá jọba ń bàdàn ṣùgbọ́n okùn kì í gùn títí kó mọ̀ níbi tó ti wá ṣẹ́gẹ́t Òwu la ti wá ṣẹ́gẹ́t ẹ rí i pé Òwu pọ̀ káàkiri all over ibikíbi tá a ti wà a máa ń kóra wa jọ a máa ń ran wa lọ́wọ́ a máa ń ṣe lot of things fúnra wa tó bá di May next time sìn gbogbo wa ta a máa lọ sí diaspora ní London láti máa ṣe ọdún Olúwo London so a nífẹ̀ẹ́ pé ká máa kóra wa jọ kájọ máa ṣe kájọ máa mú níta ṣe nìyẹn àbá nǹkan kan jẹ́ tẹ́ ẹ bá gbọ́ ìtàn ìlú Òwu àti Ìbàdàn ẹ rí i pé ìtàn yẹn ò ṣeé sọ tán ṣé ẹ rí fi ẹ̀sìn báyìí lot of things jẹ fún wa kò sí gbé àti gbogbo ọ̀tá ní padà sí pìlẹ̀ ọgbọ́n ọnú ni ejò ń dá bá a ṣe pọ̀ tó ẹ̀yin náà wò ó sìn àwọn èèyàn lè rìn káàkiri Nàìjíríà mọ́ àlè kó Ìbàdàn kápá lọ s'Óṣogbo káwá gbéra ní Ìbàdàn ní nǹkan bí aago 6 kápá lọ s'Óṣogbo tọ́mọdé bẹ̀rẹ̀ aago 7 àbọ̀ so possible sí mọ́ possible àfẹnitọ́ ló máa kó yọ káwọn bá wa ká pera wa ká gbéra dì láti ilé àwọn ọba yìí jẹ́ àwọn òbílẹ̀ jẹ́ ká lè lé wọn jìnnà Olúwa fún wa ṣe o thank you. ok ẹ̀yin náà wo tá a ṣe lé ní 2016 ó ní Ìbàdàn ti gbà 2016 tí mo ti jẹ mọ́gàjì láti gbà àbá mi ti gbà that was 1995 or 96 that about ó làwọn gbà dànù ní ìsìn báyìí a tún wá ń ṣe ọdún ọmọ Olówu ní ìlú Ìbàdàn ní ọdún méjì tó bá di ọdún 20 sìn àwọn náà tó máa ṣe ọdún ọmọ Olówu tiwa gangan nílùú Ìbàdàn ṣẹgẹt ṣe àwọn pé àwọn ọmọ tá a bí èmi mọ̀ pé àwọn bàbá mi nǹkan tá ń ṣe nílé wa nìyẹn èmi náà bọ́ sínú pòye náà èmi náà tún gbé àwa gbogbo àjọ pátá àwọn ará lọ́wọ́ nílùú Ìbàdàn pé aláti ọdún Olówu yìí kò gbọdọ̀ parẹ́ ọdún ọmọ Olówu kò gbọdọ̀ parẹ́ ìlànà ṣe ti nìyẹn lẹ́gbàá Ọlọ́run bá ọmọ tá a bí náà ẹ̀ rí i pé àní wọn kò ní oṣù àwa wọn rí bá ṣe ń ṣe àwọn náà máa ẹ̀mí létí lẹ́gbàá Ọlọ́run ṣẹ́rí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún àwọn bàbá wa ní òye tó fún ọlọ́gbọ́n láti lè dá irú nǹkan báyìí sílẹ̀ ipe kí torí pé ṣé wọn pé wọ́n tú lòwú ká ni tẹ́bá mọ̀ nínú tán wọ́n ní ṣé wọn pé ẹbí ò mọ́ra wọn mọ́ àbá wa kóra wọn jọ èmi sì irú ìlú mi láyé mi ìdé lu rí nínú fọ́sà tí mo ní ìlú yìí ẹ̀wọ́ àwọn tí mo ti wá pàdé ńbẹ̀ ọba ti mọ̀ mí mo ti mọ̀ bá ṣẹ́gẹ́t kò sọ bá tàjọ ṣe é sìn ọdún 20 bí wọ́n àwọn bàbá tí níbi gbogbo tó ń bọ̀ ń bàdàn bẹ́ẹ̀ náà abàrà wa ṣe àwọn Ọbásanjọ́ adúpẹ́ lọ́wọ́ wọn kọ́ lórí màá kó bá lọ́rẹ̀ mi wọn gbogbo làákà wọn ọgbọ́n wọn lágbàlọ́ kò ní jọ́ lálàhùlàwàlà pọ́tà híìlà abilẹ̀ ilẹ̀ ẹ̀zẹ̀. orúkọ mi ni olóyè Teslim Abíọ́dún Olúgbòde tí mo jẹ́ mọ́gàjì Olúgbòde ní Ìtàbálẹ̀ Ìbàdàn tí mo wá jẹ́ olórí fún gbogbo ọmọ Òwu ní Ìbàdàn and Ọ̀yọ́ State in general. Thank you so much. Ẹ máa bọ̀, ọ̀yá ẹ máa bọ̀. Bí ó sì bí ìsọ̀rọ̀ ọ̀rọ̀ síwájú kí first president kó tẹ̀lé the national president Prince Taiwo kó tẹ̀lé ẹgbẹ́ wo. Ọ̀pẹ́yẹmí Sọ́síò àtúnyọ̀ Rọ̀nẹ́jọ̀ àtúnyẹ̀ Rọ̀bíyà àtúnyẹ̀ 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 olóńṣẹ́ kínà àtúnyẹ̀ àríyọ̀ ẹ̀yẹ́ tí mo dá kẹ́kẹ́ àtúnyẹ̀ ẹ̀ẹ́bà ẹ̀yìn náà ni ẹ ṣé o àdìsọ́wọ́ yìí o ẹ ṣé o àtúnyẹ̀ o. Òwu progressive women Òwu progressive women ẹ tó ẹ máa lóko bẹ̀rẹ̀. ọmọ olówó òdùrú ọmọ ajífẹ́ pé ṣeré ọmọ àsùnkún gbẹ̀dẹ̀ ọmọ Òwu kì í bínú àbí ìmẹ́nu kúrò ní títọ́ Òwu Òwu la kọ́dá bí ẹdẹ òwò ẹ bèrè wò Òwu la kọ́dá bí ẹdẹ fẹ́ ẹ bèrè wò Òwu la kọ́dá bí ẹdẹ lè kàtọ̀ wò Òwu rèé o gbàyìn gbàyìn ládùn.
bọ̀ àjòjì tó bá wọ̀ yóò dẹ̀ bọ̀ ilé bàbá tó bí wa lọ́mọ ọmọ èrè níwà ọmọ lówó ṣẹ̀báyé oríṣàjọ ẹ̀dá bí onílé yìí kélébé ìjẹ̀bú owó ni ìtọ̀ ìjẹ̀bú owó ni dúdú ìjẹ̀bú owó ni pupa ìjẹ̀bú owó ni kékeré ìjẹ̀bú owó ni àgbà ìjẹ̀bú owó ni. Ayé ayé wa, owó mélòó ló ní tó fọmọ Jẹ̀bú ṣeré? Ní tó fọmọ Jẹ̀bú ṣeré. Aṣọ mélòó ló ní tó fọmọ Jẹ̀bú ṣeré? Ẹni ẹlẹ́ni ojú ìfọyín ẹlẹ́. Èyí progressive women ọyẹ kẹ̀kẹ́kẹ̀kẹ́. Àlẹ́ ní ẹ̀yà wa gbọ̀n torí màmá wa lẹ jẹ́. Gbogbo àwọn pátápátá ọwọ́ àwọn tá a wà ìyá ọlọ́mọdé àjábọ́. Èyí progressive women ọyẹ máa. Àwọn òun progressive women wọ́n kí àwọn ọba wa. Ẹni tó síwájú wọn ni Alájà Ọ̀nàrẹ́bù Kánsílọ̀ Adéọlá Sàláùdín Rafat. Ilé ìlú ilé yìí o, ọ̀nà ìlú ilé yìí o, ṣùgbọ́n bí àgbọn wọn fẹ́ lé kò ṣeé ṣe o. Ẹ sàmì. Ẹni tí ní kan mọ̀ ní ọ̀gá ìwé fẹ́ mi sí ọ̀run. Ẹ bá sàmì o. Orúkọ mi ni Olórí Tún Àgbà agboolé Olówu Ìjẹ̀bú-Igbó ọmọ ọba Olúwarótìmí Adéníyì Yísàó. Ní àkọ́kọ́ Ọlọ́run dá ẹ̀gbọ́n ó dá àbúrò ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fúnra rẹ̀ tó fẹ́ gbé ìrìn àjò àwọn ọmọ Òwu kalẹ̀ ó jẹ́ kí ọmọ Odùduwà tí ó jẹ́ obìnrin tí ó ní àìṣedéédé ara díẹ̀ tó kí ó bímọ ọkùnrin sí inú ilé bàbá rẹ̀ ní Ilé Ifẹ̀. Ọmọkùnrin yìí òun ni ó bẹ̀rẹ̀ sí sunkún lọ́jọ́ kan tí wọ́n bẹ̀ títí tí kò dákẹ́ tí bàbá ìyá rẹ̀ sì gbà lọ́wọ́ ìyá rẹ̀ tí ó gbé sórí ẹsẹ̀. Nígbà tó gbé sórí ẹsẹ̀ ni ọmọ wa bẹ̀rẹ̀ sí fa adé mọ́ bàbá ìyá ẹ̀ lórí ni bàbá bá rí i pé ọmọ yìí ń fa adé yìí ó sì ń ké pẹ̀lú ìtara pẹ̀lú ló bá ṣí adé ló bá gbélé lórí lọ́mọ bá dákẹ́. Nígbà tó ṣeré díẹ̀ ni wọ́n bá ní pé kí wọ́n tún gbé adé kúrò. Ìgbà tí wọ́n máa tẹ̀dó ó wá jẹ́ pé bí igbó Òwu níbi tí wọ́n dé sí ló bá tẹ̀dó síbẹ̀ bí orúkọ Òwu ti ṣẹ̀ lórúkọ Gbádéṣiré nìyẹn. Gbogbo wa náà la ti ń gbọ́ fitafita ariwo Òwu pàápàá jùlọ bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ó jẹ́ balógun Òwu ní àpapọ̀. Gbogbo wa la mọ̀ bí ìjọba ṣe lọ nígbà tí bàbá wà ń bẹ̀ tí balógun Ọbásanjọ́ tó wà lórí oyè gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà. A rí i pé àsìkò alágbádá yìí náà ní ń gbà yẹn ṣùgbọ́n ẹnu bàbá kálé ó kakò. Èyí tó yẹ pé kí a kọ́kọ́ ṣe ni pé ká fi òtítọ́ ṣèjọba. Ìjọba ẹ̀tọ́ pọ̀ nínú ìtàtà wà yìí. Àwa sì mọ̀ pé tó bá jẹ́ àwọn ọmọ Òwu akíkanjú ni wọ́n ò sì ń kórẹ̀wẹ̀sì nínú nǹkan tó yẹ kí wọ́n ṣe. Kò sọ̀rọ̀ pé mo gbọ́n mi sómi òtó tó bá ti kọ Òwu láti ṣe nǹkan kan. So irú eléyìí ló yẹ pé kí ìjọba pàápàá kó kọ́kọ́ múlò ká mọ̀ pé gbogbo bí ó ṣe ń lọ yìí èyí tá a bá rí pé ó tọ́ láti ṣe kí a mú lókùnkúndùn kí àṣẹ sì máa wá bó ṣe yẹ káṣẹ wá àṣẹ ò wá rárá bó ṣe yẹ kó wá lásìkò tí a wà yìí. Àṣẹ ibi tá a ti ń pàṣẹ táyé à ń sọ pé èyí tá a sọ lánàá kò ní ṣiṣẹ́ lénìí kò sáṣẹ mọ́. So àṣẹ gangan ní ká padà sí díẹ̀ ká gbà wípé nǹkan tó òfin wí ẹ jẹ́ ká tẹ̀lé. Orúkọ mi ni ọmọọba Olúwarótìmí
Adéníyì Yísàù tí ó sì tún jẹ́ olórí tún àgbà fún gbogbo agboolé Òwu ní Ìjẹ̀bú-Igbó. mi ni olóyè ọmọọba Ṣẹ́gun Adéìgbé láti Òwu Kúta. Òwu jẹ́ àkójọpọ̀ gbogbo ọmọ Ajíbọ́sìn. Ajíbọ́sìn ni ó tẹ Òwu dó, òun náà sì ni ó ṣe gbogbo àwa tí a jẹ́ Òwu sílẹ̀. Òun ló ṣe gbogbo àwa tá a jẹ́ Òwu sílẹ̀. Ní ọdún 1821 ni ogun ló tú wa ká ní Òwu tí gbogbo wa fi wá káàkiri ibi ìletò kálukú. Èyí ni a lè pè bí àwa Òwu wa jẹ́ bí Jew of Yorùbá. Mọ̀ pé àwọn Jew àwọn náà tú káàkiri. So ìyẹn ni, ṣùgbọ́n ní ọdún 1992 ni bàbá wa olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Akin Olúgbadé ní a kọ́kọ́ bẹ̀rẹ̀ àkójọpọ̀ gbogbo ibi tá a fọ́n ká sí. Àwọn ni wọ́n kó wa jọ látìgbà yẹn lọ́lọ́run sì ti ń bá wa ṣe tó fi di pé ńgbà tí àwọn síwọ́ ọṣẹ́ ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ni wọ́n tẹ́wọ́ gbà. Látìgbà náà wọ́n sì ti ń kó wa jọ jẹ́ lọ́dọọdún. Àwa máa ń gbé káàkiri àwọn ìletò tó jẹ́ ti Òwu. Ọdún yìí ti ìlú Gbáwójọ ní Òwu Gbáwójọ ni àwa tá a wá ti ṣe ayẹyẹ ọdọọdún tí a máa ń ṣe ọdún Òwu convention. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò oríṣiríṣi láti bí ìrànra ẹni lọ́wọ́ fún àpẹẹrẹ nínú RUOP gangan, àwọn tí wọ́n jẹ́ kàǹkàkàǹkà wọ́n ti gbé owó jọ tí a fi ní RUOP cooperative à ń yára wa lówó ń bẹ̀ yẹn tá à ń dá padà tí kálukú fi ń ṣe nǹkan rí. Apart from that, lọ́dọọdún wọ́n máa ń ṣe ètò ẹ̀kọ́ scholarship fún àwọn ọ̀dọ́ wa. Níbẹ̀ náà ni àwọn ọ̀dọ́ wa náà, that is the youth wing, àná ti dá dúró tí àná ń ṣe ètò fún àwọn ọ̀dọ́ láti jẹ́ pé sẹ́wọ̀n pé wọ́n ní òrò tá a bá ń ṣe tá a bá fi hàn ọmọdé òrò wọn parun kọ́mọ́ bá parun torí pé táwa bá kú ń bẹ̀ tán àwọn ọ̀dọ́ ní ó kù àwọn náà ń ṣe meeting lọ́ọ̀kan tẹ̀ ń rí yẹn. Ẹ lè pe ọ̀gá wọn náà kẹ́ fi ọ̀rọ̀ wa lẹ́nu. Ọmọ akọni lọ́wà lówù torí pé a tiẹ̀ máa ń sọ̀rọ̀ kan pé téèyàn bá fẹ́ ṣe dáadáa gan ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí lágbàáyé, èèyàn láti bá Òwu tán tàbí kó fẹ́ Òwu tàbí kó yan Òwu lálẹ́ kó bá dọ́rẹ̀. So torí tó bá ti ẹni tó bá ti bá Òwu rìn ìgbésí ayé rẹ̀ máa ń dáa. Ẹ rí i pé ńlọ́fà tó jẹ́ pé àwọn obìnrin wa tí èsì Òwu tá a bá fẹ́ wọn ò ní fẹ́ lọ mọ́, wọn ì lọ, wọn ò dúró, wọn bá fẹ́ yàwó lé wọn ì bá fẹ́, wọn ò tiẹ̀ gan tún mọ́. Kódà ẹlòmíràn mọ̀ pé ṣé ó tún fẹ́ àbúrò mi gan pé ká lè jọ wá mọ́ gbádùn. So nítorí náà kò sẹ́ni tí fẹ́ láti mọ̀ bá Òwu ṣe nítorí pé wọ́n mọ̀ pé olóríire ni wá ní gbogbo àgbáyé. Irú ẹ̀wòrú bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ńgbà tí wọ́n wà ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn wọ́n mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí gbogbo wa ń lò lónìí, àwọn ni wọ́n mú wọ Nàìjíríà. So ara àwọn àṣeyọrí báwọn yẹn àwọn èèyàn jàǹkànjàǹkàn míì náà wà nílùú káàkiri tó jẹ́ pé tí a bá ń sọ̀rọ̀ nípa Òwu aṣíwájú la máa ń jẹ́ níbi gbogbo. Ètò ààbò ìmọ̀ràn náà la máa sọ fún àwọn tó wà ní ẹ̀gbọ́nú ìjọba lẹ́yìn tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ sì ń ṣe. Wọ́n ń fún wọn ní ìmọ̀ràn tẹ̀wọ̀n pé àwọn tó bá lè súnmọ́ ìjọba náà la máa rán sí wọn. Èsè gbogbo àwa Òwu náà la lè súnmọ́ wọn. Àwọn tó ti súnmọ́ wọn, wọ́n ti ń fún wọn ní ìmọ̀ràn bí wọ́n ṣe lè rìn tí òfin ní jẹ́ pé wọ́n máa gbàbọ̀dè fún wa ní Nàìjíríà, tí ó fi jẹ́ pé ètò ààbò yóò lè wà. Àwọn Fúlàní àwọn ẹ̀yà míì tí wọ́n ń jí wa gbé, tí wọ́n ń pa wá, tí wọ́n ń gba oko wa, ọ̀nà tí wọ́n lè gbà ṣe wọ́n ti ń fi tó ìjọba létí. Ìjọba náà sì ti bẹ̀rẹ̀ sí gbégbèsè gẹ́gẹ́ bẹ́yìn náà ti ń gbọ́
wípé wọ́n ti change àwọn service chief ọ̀kọ̀ọ̀kan more is still coming tí wọ́n tún change wọn tí gbogbo rẹ̀ ó fi lè wà synergize. So èmi ni olóyè ọmọọba Adégbé láti Òwu Kúta. Nǹkan tí mo fẹ́ sọ nípa Òwu lápapọ̀ ni pé Òwu jẹ́ ẹ̀yà kan tí wọ́n ní ìfẹ́ ara wọn. Òwu jẹ́ ẹ̀yà kan tí wọ́n máa ń bá ènìyàn ṣe púpọ̀. Òwu jẹ́ ẹ̀yà kan tó máa ń fẹ́ àlàáfíà, tí wọ́n ń fẹ́ pé ká jọ wà ní ìṣọ̀kan. Òun ló fà tí convention tá wà nú ẹ̀ lénìí. Ní nǹkan tá à ń ṣe lónìí, gbogbo Òwu pátá ní South West ló wà níbí. Gbogbo ẹni tó ń jẹ́ Òwu pátápátá òun ló wà níbí ní South West, ní Ọ̀ṣun ni, ní Ọ̀yọ́, ní Èkó, ní Ògùn àti ní Ọ̀ṣun. So gbogbo wa la wà níbí lénìí tá à ń jẹ́ ọmọ Òwu. So àpẹẹrẹ ìṣọ̀kan tó wà ní ìlú Òwu nìyẹn. Ṣẹ́tírí láti kó ènìyàn jọ kò fi bẹ́ẹ̀ rọgbọ. Ká má wá sọ ní ẹlẹ́yàmẹ̀yà tí a ò jọ ní èdè kan náà, tí a ò jọ ń sin ẹ̀sìn kan náà. Ó ṣòro láti kó ènìyàn jọ. So nǹkan tí èmi kàn máa gba president wa, ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ní ìyànjú ni wípé Ọlọ́run á fún wọn ní ọgbọ́n, ìmọ̀ àti òye tí wọ́n máa fi tukọ̀ orílẹ̀-èdè yìí. Bíbélì náà sọ wípé gbogbo ẹni tó bá ń fa wàhálà tí ò jẹ́ kí ayé kó ní ojú kó mọ́, ó ní ká mú kúrò ní ilẹ̀. Ṣùgbọ́n ààrẹ wo ò fẹ́ fi tipátipá ṣe. Wọ́n fẹ́ sọ pé kí wọ́n jọ̀wọ́ ara wọn, kí wọ́n dẹ́kun ìjínigbé àti ìpànìyàn àti ìfipágbowó lọ́wọ́ àwọn ènìyàn. A dẹ̀ gbàdúrà wípé Ọlọ́run á fún wọn ṣe. Orúkọ mi ni olóyè Abọ́láńlé Mọ́táyọ̀ aya Olúmídé. Ẹ káàsán, èmi orúkọ mi ni ọmọọba Tèmítọ́pẹ́ Saheed Isa. Tí n bá wà ní orú ipò yẹn, màá jẹ́ kí security kó mú mi láyà débi pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fáwọn àǹfààní táwọn bàbá wa ti ṣe sílẹ̀ fún wa. Ètò ààbò yẹn máa jẹ́ pàtàkì jùlọ fún mi àti fún àwọn ẹgbẹ́ mi tó kù tí máa lè ṣe fún wọn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i fún ìtàn tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi àti àwọn ìran tí mo ti tibẹ̀ jáde láti ìlú Ìjẹ̀bú-Igbó. Ọmọ Olówu jẹ́ àwọn ọmọ akíkanjú tó jẹ́ ọmọ jagunjagun tó dẹ̀ jẹ́ pé ibikíbi tí wọ́n bá wà wọn ò ń fẹ́ kí ìyà àbí bíi shooting kó dé bá wọn ò ń fẹ́. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọbásanjọ́ débi pé ńgbà tí wọ́n wà nínú ipò wọn ò gba shooting ní ààyè, wọn ò gba ìrẹ́jẹ láàyè. Fún àwọn eléyìí tí mo wà nílùú ìlú tiwa tó jẹ́ ìlú Ìjẹ̀bú-Igbó, orú Senator Ọlálékan Mustapha wọ́n ṣe dáadáa fún wa débi pé lórí pé bí akọ́yìn kan ṣìtì èèyàn kan àbí kan ṣe wọ́n ṣe dáadáa lórí ẹ̀ tó jẹ́ pé wọ́n à ń gba ṣìtì lórí ẹ̀. Àti Senator Sefiu Kaka àwọn náà wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe ẹ̀yà mẹ́fà fún wa. Àtàwọn bá wa gan tó jẹ́ Olówu ti Òwu Ìjẹ̀bú bẹ́ẹ̀ láwọn bàbá wa ní èmi náà á ṣe ju bí àwọn Ọlọ́run bá ṣe ràn èmi náà lọ́wọ́ sí ni máa lè ṣe. Orúkọ mi ni ọmọọba Tèmítọ́pẹ́ Saheed Isa láti Òwu Ìjẹ̀bú-Igbó. Orúkọ mi ni ọmọọba Ibrahim Sulaiman Adeniyi Bala. Èyí ni tó ń pèsè ní tá à ń pè ní àfihàn àṣà àti ìṣe ilẹ̀ Òwu ní àyájọ́ pé lẹ́ẹ̀kan lọ́dún ká kóra wa jọ gẹ́gẹ́ bí ọmọ Olówùdé káàkiri gbogbo àgbáláyé láti jọ ṣe àṣepọ̀ kan lọ́dún láàrin ara wa. Eléyìí jẹ́ kí ìfẹ́ ìṣọ̀kan kó túbọ̀ máa pọ̀ láàrin àwa ọmọ Òwu tí mo dẹ̀ mọ̀ yìí pé tí a bá lè tẹ̀síwájú bá ṣe ń ṣe lọ yìí a túbọ̀ máa rí ibi tá a kù sí, a dẹ̀ túbọ̀ máa tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́ ní ilé Òwu.
Fún gbogbo àwọn ọ̀dọ́ tí mo mọ̀ ní pé alákọ̀ọ́kọ́ ayé tá a wà yìí risk ló wà nù ẹ̀ and there is risk in everything but ẹ jẹ́ ká má lọ ṣe ohun tó ṣe wípé wọn ò ní bá ọmọlúwàbí ń bẹ̀ ìwà ibi tí wọn bá ti ń yẹ kán bọ́ ọmọlúwàbí ẹ má jẹ́ ká lọ bẹ̀ ẹ ká jẹ́ aṣojú rere fún gbogbo àwọn ọ̀dọ́ ẹni tó máa rí mú yangàn láàrin àwọn ọ̀dọ́ òun ni kí a gbìyànjú ká jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó jẹ́ wípé agbára ọ̀la ọwọ́ wa ló wà. ẹ ṣe orúkọ mi ni ọmọọba Ibrahim Sulaiman Adéyìn tí mo jẹ́ olórí ọmọọba Òwúgbáwójọ. Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.